Yeah, welcome to Orlando, the show where we say the things people whisper in private but are afraid to say out loud. I am your host, Dr. Olabanji Olagunju Egunjenmi Ifagugo, and today we are going somewhere close to home, closer than most of us are comfortable. We are talking about marriage. We are talking about family, and we are dismantling one of the most. The idea that there is one correct way to do it. Somewhere along the line, someone decided that a real family looks as a husband, a wife, children, a house with a gate, Sunday rice, and if your family did not look like that, if your household was louder. But I want to ask you today, wrong by whose standard? Because I have sat across from couples who followed every rule. The right age gap, the right tribe, the right ceremony, and they are utterly miserable. And I have spoken to people who built something completely outside the template, something their family never understood. Something their community never validated, and they are thriving. And what does that tell us? Not a formula. Family is not a structure you download and install. It is a living thing. It breathes. It adapts. It looks different. In Lagos and in London. It sounds different in a Yoruba compound and in a studio apartment in Abuja. It evolves across seasons, through loss, through growth, through the children who come, and sometimes through the ones who... There are couples who sleep in separate... There are families where the woman is the primary breadwinner, and the home is full of joy. There are blended families, chosen families, quiet families, chaotic families, and every single one of them. The problem is not the shape of your family. The problem is when we measure our reality against someone else's highlight reel and call our... So today, I want you to give yourself permission to build the marriage that works for you and your... Not the one that impresses the relatives. Permission to raise your children with your values, your rhythm, your truths. Not a script handed down by fear or tradition alone. There is no... The question is not, does my family look right? The question is, does my family feel safe? Does it feel honest? Does it feel like love? If the answer is yes, then you are already doing something remarkable. Are afraid to say out loud. I am your host, Dr. Olabanji Olagunju Egunjenmi Ifagugo, and today... You keep building, keep speaking. Remember, the truth, once spoken, sets someone free. Eledumare, Oba Daniwaye, Mori Mori, Alamo to Mori Eda. Oba Seyohu, Alamo to Mo Orimi. Ọba tó jẹ́ pé nígbà tó mórí mi tó ń bá mi dá májẹ̀mú kò sí ẹnikẹ́ni tó wà níbẹ̀. Ẹlẹ́dùmarè wọ mo wá kẹ́pẹ́ ò gẹ́gẹ́ bí májẹ̀mú tó bá mi dá tó bá ìṣẹ̀dá mi dá. Tóní tí ń bá rìn ìrìn mi tí mi ò bá ti rò tọmọlàkejì níbí tí mo dúró sí di ọ̀tọ̀ tí mi ò bá yàn ṣàbòsí tí mi ò bá wọn ṣẹ̀kẹ́ tí mi ò borí ẹnikẹ́ni níbí tí mi ò ṣàbúrú séèyàn. Olówó máa fi ṣe ìrónilágbára fún mi pé kí n má lo èdè àdàbí. Ǹjẹ́ ìwọ ni mo wá kẹ́pẹ́ o? Má jẹ́ kórí mi ò gbábọ́dé o. Má jẹ́ kí ṣẹ̀dá mi ò gbábọ́dé o. Ìrìn àjò tọmọ ẹ̀dá ń rìn tọmọ èèyàn ń rìn tí gbádà sílé. Ẹlẹ́dùmarè má jẹ́ ń bá wọn dẹ́sẹ̀lé o. Má jàrá ilé mi dẹ́sẹ̀lé, káyà mi má dẹ́sẹ̀lé, káwọn ọmọ mi má dẹ́sẹ̀lé o. Àti mi àti gbogbo ẹbí àti ará mi. Àtàwọn olólùfẹ́ mi. Má jà bá wọn rìn jó tèbi ń pọ́nà o. Jó tèbi ó bá balẹ̀ Ẹlẹ́dùmarè. Àti mi àti gbogbo ẹbí mi. Àti àwọn ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ mi àti àwọn tó fẹ́ mi fún rẹ̀. Má jà bá wọn sílé o. Ẹlẹ́dùmarè. Gbogbo jíjẹ mímú wá, má jẹ́ ògbó síbi tó sọ̀rọ̀, má jẹ́ àtàwọn náà ká má tọrọ jẹ́ o, má jẹ́ àdá sóyè àbúrà o. Gbogbo àwọn tó wà nínú àwọn olólùfẹ́ wa àti àwọn èèyàn wa tán ti dàgbà. Ẹlẹ́dùmarè
àtúntọrọ ẹ̀mí gígùn fún ọ ní wákàtí òwò yìí. jẹ́ ń dàgbà kan dọ̀gójú bẹ́ẹ̀ lò kan fowó pawú kan fèrè kìjọ́bì o gbogbo bí wọ́n ṣe wá dàgbà tó Elédùmarè má jẹ́ ń dàgbà ya má jẹ́ ń dàgbà òṣì. má jẹ́ ń finira lólé ayé. má jẹ́ ń finira ló bá o. gbogbo àwọn àrídùnnú wọn ẹ̀sọ́ tó tara wọn jáde. má jọ bá wọn lẹ́kùn o. àti ẹ̀mí tí mo ń sọ̀rọ̀ iná. gẹ́gẹ́ bí májẹ̀mú tó bá mi dá tóní ni wọ́n bá ipa tèmi bá ti pa gbogbo àwọn òfin tó fún mi tí n bá ti pa wọn mọ́. ó ní kí n máa lo èdè àdàbí kí n máa sọ̀rọ̀ ẹnu mi kí n máa sọ sórí afẹ́fẹ́. olówó máa fi àṣẹ sí nígbà tó bá tó àti nígbà tó bá yẹ. Elédùmarè gẹ́gẹ́ bó ṣe bá mi dá májẹ̀mú pé tàbá wà rẹ̀ nìkẹ́ni tó bá forí mi níbí àbí tó forí àwọn olólùfẹ́ mi àtàwọn afẹ́nifẹ́re mi àtàwọn ìdílé mi níbí. láì ṣe pé àwa fúnra wa bá rògbìrò èèyàn. ó ní àdàbí. yóò máa dá padà lé wọn lórí. gbogbo òṣùwọ̀n tí wọ́n bá fi wọ́n fún mi. olówó máa dá padà lé wọn lórí ni wọ́n bá gbà. tèmi náà bá jẹ́ wọn lẹ́nu mi pé òṣùwọ̀n tí bá fi wọ́n fún èèyàn ó ní kí Elédùmarè kò fi wọ́n fún mi. Elédùmarè orí ìlérí àti májẹ̀mú tó bá mi dá ni mo dúró lé o. wàá máa ṣẹ́gun fún ẹ̀mí àti àwọn olólùfẹ́ mi o. àti ẹbí mi àti ará mi àti gbogbo àwọn tó fẹ́ wá fún rere. kíbi máa ṣẹlẹ̀ nínú ilé nìkankan wa o kábùrú máa ṣẹlẹ̀ sí wa. ó torí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè.